Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tí a tún mú wá fún yín nípa ti Agbala Gabriel Foundation ni. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wà lórí channel wa tẹ́lẹ̀ tẹ́ ń follow wa, ẹ rí i pé a máa mú update Agbala Gabriel náà wá pẹ̀lú gbogbo àwọn nǹkan ribiribi tí wọ́n ń ṣe, gbogbo àwọn nǹkan tó dáa bí wọ́n ṣe ń ran àwọn arúgbó, àwọn less privileged, bí wọ́n ṣe ń ràn wọ́n ní ọwọ́. So eléyìí tí a tún mú wá fún yín lénìí, update nípa bí màmá kan bí wọ́n ṣe fi àwọn nǹkan ránṣẹ́ sí wọn láti US, and then màmá yẹn ní wípé kí wọ́n má disclose orúkọ àwọn. So ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà ni ẹnìkejì rẹ. So oore lórí máa ń wọ́tọ̀, ẹni tó bá ṣe dáadáa á gbà, ẹni tó bá ṣe ìdàkejì náà á gbà. And then ẹni tí wọ́n fi nǹkan ránṣẹ́ sí náà, which is Pastor Gabriel Adémọ́lá Amusan, wọ́n ṣe ní ọ̀nà tó tọ́, wọ́n jẹ́ kó wà transparent, débi pé àwọn èèyàn rí gbogbo àwọn nǹkan tí wọ́n fi ránṣẹ́, and then ẹ rí i pé inú àwọn kiri wọn gan dùn because gbogbo àwọn nǹkan tó fi ránṣẹ́ yìí ó wúlò fún àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀. So kò dìgbà tí èèyàn bá tó di billionaire kéèyàn tó máa ṣe àánú, because a ní irú àwọn olówó bẹ́ẹ̀ yẹn tó pọ̀ tó jẹ́ pé wọn ti ẹ̀ rí tọmọlàkejì rò, bọ́ ẹni tó bá ro tiẹ̀ tó tún ro tọmọlàkejì mọ́, wọ́n sọ nínú Bible wípé ẹni tó bá ṣe rere á gba rere, ẹni tó bá ṣe ìdàkejì náà á gba ìdàkejì. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel, ẹ farabalẹ̀ wo fídíò kẹ́ ẹ wo gbogbo àwọn nǹkan tí wọ́n yìí fi ránṣẹ́. Ẹ máa rí wípé àdúrà, gbogbo àwọn tí wọ́n bá ń lo kíní yìí, àdúrà tó bá ń ṣe ó máa bá woman yẹn. So ẹ farabalẹ̀ kẹ́ ẹ farabalẹ̀. Mama ìtura yìí láti odidi Amẹ́ríkà gbé kíní súnmọ́ bí. In fact, Sẹ́ríkì, mama ìgbìyànjú o. Ẹ bá má dà yẹn. Ẹ máa wo tún gbàgbé sẹ́yìn dẹ̀. Mama tó ṣẹlẹ̀ láti Amẹ́ríkà, ojú ò ní tì yín. Àmín. Ẹ wá dúró nǹkan tó fi ránṣẹ́ sí church. Agbala Gabriel ìfilẹ̀kùnlẹ̀. Ẹ wá dúró nǹkan tó fi ránṣẹ́ sí church láti Amẹ́ríkà. Àwọn bàtà ńlá, ẹ wo nǹkan. Ẹ wo àwọn school bag ńlá, àwọn nǹkan yìí tuntun. Ọjà tó wà níbí kì í sọ̀rọ̀ 3 million, in fact kì í sọ̀rọ̀ 4 million. Ẹ má bá ń tú jáde. Mama yìí try o. Mọ́mì láti Amẹ́ríkà, ojú ò ní tì yín. Àmín Jésù. Má bá ń kó jáde. Díẹ̀. Má dáhùn yẹn máa wò. School bag lélẹ̀. I'm going to school. Èwo lélẹ̀? Abọ́ mà ní. Set abọ́ láti jẹun. Wow. Kó pàǹtẹ́ lè mú bẹ̀ yẹn. Ìwọ lọ síbẹ̀ yẹn tẹ̀, ìwọ gbélé dúró lọ́la. Mama yìí try o. A dúpẹ́ lọ́wọ́ mama yìí. Wọ́n ní mọ̀ bànújẹ́. Àmín Jésù. All the way from United States of America. Wọ́n fi àwọn ẹrù ránṣẹ́ sí Church Agbala Gabriel. Wọ́n ní ká pín fáwọn tó wà nídìí. Eléyìí pọ̀ mọ̀mọ́ wa. Kí làwọn ọ̀dọ́ wa fi ṣe yín? Abẹ́rí ẹwọ́ skinny. Kí náà ọmọdé ni o. Ẹ gbà mí, ẹlẹ́dàá o. Tátá làwọn kinní yìí. Màmá yìí kí la fi sorí lọ́wọ́ yín báyìí. Feeding bottle rèmi màmá lò. Sẹ́ríkì àlẹ́. Èmi àti ń bo. Èmi màmá lo eléyìí. Feeding bottle. Tó náà ni. Mama ìgbìn, in fact. Ìtẹ̀lẹ́mọ́jẹ ń dààmú. Ẹ̀mí àwọn wòlíì. Abẹ́rẹ́ àwọn tẹ̀lé ni. Sí kọ́ọ̀pù lélẹ̀. Mọ́mí ìtura kékeré sí làwọn ilé o. Wọ́n kan. Ẹ bá káwọn tó jábọ̀ yẹn. Abẹ́ẹ̀dẹ̀ rí nǹkan. Ẹ wo nǹkan àwọn náìsì nǹkan àwọn ọmọ kékèké. Ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù. You too do o, àbí? You too do o. Ṣé you too do náà ni? You do well díẹ̀. Báàgì rèé, ẹ wo nǹkan. Pàìntì lélẹ̀. Ẹ wo bàtà, look at this design shoe. Sunday la máa pín o, àárọ̀ Sunday la máa pín. Fún gbogbo ọmọ tó bá tẹ bí, a pín bàtà, a máa pín báàgì. A máa pín aṣọ díẹ̀ ẹyọ kọ̀ọ̀kan. Ẹ má bá mi mú, abẹ́ẹ̀rí nǹkan, ẹ wo nǹkan. Àwọn aṣọ yìí, oh my God. Wọ́n tún kọ́ kí wá. Ẹ tún àwọn kọ́ọ̀pù yìí, ẹ wọ àwọn designer cups. Tuntun làwọn kíní yìí. Ẹ wo bag, ẹ wo nǹkan. Ó fi aṣọ mi yìí, ẹ bó rí nǹkan. Ó lọ. Máa ń snap ẹ̀ báwọn. Ó rí bó lọ lára mi. Ẹ fi kí ẹlẹ́ kíkẹ́ máa ya fọ́tò ní tiwọn. Òun ló wá rẹ́rìn lọ́kọ̀ kò wá ya fọ́tò. Àwọn kíní lọ sà. These things they lost. Wọ́n lọ. Wo bẹ́ẹ̀tì. Sẹ́ríkì. Wo bẹ́ẹ̀tì ni. Màmá. Láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Màmá wa. Ẹ wá. Bọ̀dábè.
ké abẹ́rẹ́ nǹkan ni sẹ́ẹ̀rí mọ́mí wa wá wò ó abẹ́rẹ́ nǹkan ni kíní ìtàn náà àwọn ṣúṣùṣù rẹ̀ ṣúṣùṣù náà ń pa àwọn eléyìí ṣúṣùṣù ọgbẹ̀nu tán láti Amẹ́ríkà mọ́mọ́ ẹ̀yà ní mọ̀ bànújẹ́ sáàpù lélẹ̀ kí lè léyìí Olúwa kó yà sí wọn. Ó lọ. Snap me báwọn. Is he go? He go. That the office is he lost? He lost. Ṣé má fi lè mọ̀? Kí ibi kéèyàn. Ìdájọ́ is he lost? Okay, báyìí kọ́. Kí ló ní mo jẹ náà? Ẹja máa tuntun. Ó ní mo jẹ mọ́ tuntun. Bìlà ń lọ o. Mi ò fi eléyìí ni màmá o. Báyìí kọ́. Ẹ size ẹ̀ yẹn. Ẹ size ẹ̀. Ẹ di ní size ẹ̀ wíwá jí. Ó fine gan daddy sir. Wọ́n bẹ̀ ní tèmi o mi ò jẹ́ báwọn abẹ́ ilẹ̀. Daddy kì í mọ̀ ṣeré. Ó wọlé yá. Báyìí kọ́. Mama yìí try kí ló dé kí ni ti pọ̀ ju sà wọ́n kágò ẹ̀ láti Amẹ́ríkà ni o wọ́n gbé sínú plane dé ni o wọ́n dẹ̀ ẹ wo glass cup ẹ wo nǹkan mọ́mì ẹ wo adúrú glass èmi màmá lu ele àníbẹ̀lẹ̀ ìtọ́ rẹ̀ wọ́n tún gbé kọ́wọ́ ìlú wa wọ́n dẹ̀ fọ́ kẹ́lẹ́ wo àwọn nǹkan tẹ́ máa ń lò kò lè fọ́ ẹ̀bẹ́ rí kò lè fọ́ ọmọ wo la máa fún lélẹ̀ báyìí Sunday la máa pín ẹ wo àti ìtún kankan o àti ìtún kankan o ẹ wo nǹkan. Màá ẹni mi ò gbọ́ mà ẹ sọ pé yes ma mọ́mí náà ń bọ̀ Sunday mọ́mí ni èmi náà ń bọ̀ Sunday o. Àwọn ọ̀dọ́ la lè yẹn. Àwa youth la ní. Àwa youth la ní. Kí ẹ má ti wò ó. Ó ṣe é dì fún àwọn sọ́jà. Àwọn bíi ẹ̀. Àwọn nice to well. Àti ìtú nǹkan kan o. Ẹ wá ṣẹ́ká tù tán ni. Ẹ̀yin èèyàn ẹ bá ń pray fún ya yẹn. Kí ni ìpọ̀ mọ̀mọ́ yìí láti Amẹ́ríkà ẹ̀ ní mọ̀ bànújẹ́. Ẹ ṣe wá fi irú nǹkan báyìí ránṣẹ́ tí mi ní fi jíṣẹ́. Nígbà tí nǹkan ò ṣe mí, wọ́n wà fàdúrà ilé ránṣẹ́, ẹnìkan wà lóhùn di ogun ilé mọ́ra, ẹnìkan wà lọ kónú yàrá ọmọ lò díẹ̀díẹ̀. Ìbò ó lò tán ìbànújẹ́ tiẹ̀ náà dé. Wọ́n ní o wá nǹkan lọ kó pamọ́, o wá ń tà díẹ̀díẹ̀, sẹ́yìn ò ní náwó ẹ̀ tán ni. Èbí ilé òwú ẹlòmíì lórí pé jẹ́mi náà ò fi nǹkan ránṣẹ́. Ẹ ní mọ̀ bànújẹ́. Mọ̀mọ́ yẹn ní mọ̀ dàbí. Ẹja tú díẹ̀ sí. Túṣu désàlẹ̀ kókó. Á túṣu eléyìí. Ẹ wo àwọn tó wẹ̀. Ẹ wo ṣẹ́ẹ̀tì àwọn ọmọ ló lélẹ́yìí àwọn ọmọbìnrin àwọn ọmọ 4-5 years àwọn ọmọ olúwa iṣẹ́ olúwa àwọn ọmọ olúwa ọ̀rọ̀ ẹ ti yé mi ó lè lọ ọ̀dọ̀ ọmọ olúwa látọ̀dọ̀ iṣẹ́ olúwa glory iṣẹ́ olúwa glory ẹ wo àwọn bàtà yìí àti ìtú eléyìí o ẹ wo aṣọ ẹ wo bàtà ẹ wo nǹkan nice shoe mama yìí try obìnrin ni o mama láti Amẹ́ríkà yìí ẹ ní mọ̀ bàbá nǹkan tuntun ni mo béèrè fẹ́yìn náà kí ẹ má jẹ́ kí bàtà dàpọ̀ máa ń bàtà tá a bọ́ sí ẹnu ọ̀nà yìí wọ́n ní pé yóò sì bàtà wọ̀ ní Agbala Gabriel
Àwa tó ju wájọ rí àánú. Alata. Bọ̀dá mi ti ṣe. Kílẹ̀ pé. Ẹ wo bàtà, ẹ wo nǹkan. Ẹ wo bàtà yìí, ẹ wo nǹkan. Suede shoe. Àwọn ilé ṣe à ń dán báyìí. Ẹ wá aṣọ. Cinderella. Ṣé mo lè wò? Cinderella. Cinderella. Oníyẹ̀rì. Ó tóbi fún mi. Bẹ́ṣíìtì. Cinderella. Cinderella. Mama Honorable ore o. Ẹ wo àwọn aṣọ yìí. Wọ́n ń bọ̀ Sunday. Mama Honorable sáyìn náà ń bọ̀ Sunday. Ẹ̀yin náà wá. Ṣé ẹ ti rí báyìí? Láti ìlú tẹ́wà ní o, láti Amẹ́ríkà ni wọ́n kágò rẹ̀ dé ní o. Odidi ẹrù méjì àti ìtún kankan o. Kí ló dé kíní pọ̀? Mama yìí try. Aláyọ̀, mama yìí try. Ẹ bá ń ṣàdúrà fún ya yìí. Ẹ bá wọ nǹkan o. Ara mẹ́rìírí o. Ó ń lọ tá ṣe kú. Àmìjà ló dá. Kílẹ̀ pé àwọn olóòlù. Àmìjà. Àwọn wo. Àmìjà. Bóyá jẹ́ wò lórí kíní. Abẹ́ẹ̀rí mò ń bọ̀ náà mò ń bọ̀. Abẹ́ẹ̀dẹ̀ rí ni. Ọ̀gá ìmọ̀ fi abíyá. Ìkẹrin ẹ̀dá. Èyí mọ́tò yìí wà lélẹ́yìí o. Mọ́mọ́ ìtura o. Eléyìí ń wọ́ mọ́ mi. Eléyìí máa ń wọ́n sáríkì. Bẹ́ẹ̀ bá wà lórí òtútù. Aya tí mo jẹ ẹni tó mi díẹ̀ díẹ̀. Mọ̀mọ́ yẹn ni mọ̀ bànújẹ́. Kí ni ẹ lè sọ fún ìyá ìbáyìí? Àdúrà ni o. Wọ́n ní jábọ̀. Àdúrà ni ọ̀rọ̀ wọn jẹ́. Àdúrà ni o. Sáwọn ilé. Mọ̀mọ́ yẹn ni mọ̀ bànújẹ́. All the way from America, wọ́n dẹ̀ send owó. Ẹ bá ń ṣí ààrẹ o. Ẹ bá ń sẹ́yìn sáwọn ọ̀rẹ́. Gbogbo ẹ̀ a máa pín ní Sunday ni o. They are not for me. They are not meant for me. A máa pín gbogbo ẹ̀ ní Sunday pátápátá fún àwọn tó nílò rẹ̀, àwọn tó mọ iyì rẹ̀, àwọn kan wà tá a fa àwọn arúgbó ń bẹ̀, àbí? Ìdó ẹ bá ń gbélé lẹ́nu àwọn ilé. Yé ọwọ́ mi o Sunday. Now eléyìí sìn, mo fẹ́ wo bá ṣe ń ṣe. Ẹ dàgbọ́ bá ṣe ń ṣe lélẹ̀. Kí ni máa ń dà síbi náà? Nǹkan kọfí. Oyin àtòmí gbóná sí. Ó ń dún o. Bí flask ni. Mo ń gbọ́ máa dún o. Òun náà dún o. Mo ti ń gbọ́ máa ṣe o. Ó máa dùn. Ó yá má dùn má o. Àwọn olóhùn ò gbọ́. In fact, mama yìí why do you choose Agbala? Torí pé rù ni mo lè jẹ fẹ́ ní padà fún àwọn wáìnì. Mountain top. Wine cup. Ọmọ bá mi fi wáìnì díẹ̀ sí. Kí ni ìpọ̀ kí ló dé? Ẹ má jẹ́ ẹ̀kan fọ́mọ o. Ẹ má jẹ́ ẹ̀kan fọ́mọ o. Ẹ wà àwọn palm nice palm. Àwọn kìíní ìpọ̀ o. Ẹ wo nǹkan, àwọn nǹkan ìpọ̀. Yẹ́rì dàrí dàrí, yẹ́mí yẹ́mí yẹ́mí. Àbí Coca-Cola, ẹ̀rọ ilé. Àwọn kìíní ìpọ̀ o. Àwọn kìíní ìpọ̀ o. Àti ìjákejì o. Àjà gbogbo ẹ̀ ń bì. Ẹ̀rọ bàtà. Àti ìjà wọn nǹkan yìí o. Ibi ni màá ti máa pín ní Sunday. Ibi màá jókòó sí àníkó wọlé. Má mọ̀ wálé ẹ̀kọ̀ kan. Mọ́mí ẹ̀ ṣú ọ̀. Mọ́mí ti láwọn ń bọ̀. Ẹ wo up and down. Ẹ bá mílẹ̀ dání ná.
ẹ bá mú dání ọ̀gá ilé ìdásí ní káàkiri. ẹ wo nǹkan wọ́n ìjà pépà tuntun ní o wọ́n ìjà pépà o tó ti rí báyìí tuntun ní o sọ̀rọ̀ ma sọ pé aṣọ àlòkù náà kó wá fún wọn ọ̀gá wa gbóòórùn ẹ̀ lóòórùn ẹ̀ wò ó tó wá ní ẹ̀ nǹkan ti wọ̀ rí wọ́n ẹ̀ wọlé rí o UK clothes sorry UK kọ́ USA clothes is clothing aṣọ ìpọ̀ ìlòdè ẹjẹ̀ wọlé. Kọ́ọ̀pù náà. Eléyìí láti rí àti ìmọ̀ tó ń bá nílé. Àti ìmọ̀ tó wà nílé o. Màmá yẹn mọ́mí yẹn tó send owó mọ́tò. Wọ́n ní ká lọ gbé ní warehouse. Mo wá rán driver lọ. Wọ́n wá gbé bọ́ọ̀sì church lọ wọ́n lọ gbé. Mi ì mọ̀ pé n tó báyìí ní mi ì mọ̀. Mọ́mí yẹn kàn ní Agbala Gabriel. Mo fẹ́ kẹ́rù díẹ̀ fáwọn tí ò ní nǹkan church yẹn. Mo fẹ́ kó fáwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà. Mo fẹ́ kó. Tóbi wá ń bì bọ́bá yìí nínú ọ̀bẹ gbàǹtí ẹ̀ ṣé wọ́n máa wọlé wá dé tóbi wá báyìí kí ló bá ń gbé tóbi nàná ló wọ̀ yìí eléyìí gan sí ògbà tó ọ lórí báyìí. Ọlọ́run ti dá télọ̀ fún wa. Lówó. Oge. Tí mo lọ ti rí white yìí. Wow! Mama yìí try o. Aláyọ̀, mama yìí try o. Ẹ̀dùn ìlú náà fẹ́ra gbélé náà. Ǹtẹ́ ọjà lélẹ̀ yìí o, ọjà ní dákọ̀ wà yìí o. Ó tó ẹlòmíì jẹ́ èèyàn láyé o. Ọkọ̀ máa jẹ tí ìyàwó máa jẹ ìbàdàn. Àbí ká gbé fún ẹnìkan kó lọ fi jẹ́ èèyàn ni. Àbí á gbé fún ẹnìkan kó lọ fi. Eléyìí tó yàn jẹ́ èèyàn. Sẹ́ẹ̀rì tó wà ń bí ni. Aṣọ ìbò ṣe wà yìí. 12,000, 10,000 ilé ìbò ṣe wà yìí. Mo ti ń plan pé mo fẹ́ mọ̀ tó kí kàtẹ́lẹ̀. Sẹ́ríkì, àwọn bíjì yẹn wà fún àgbẹ̀mí ń bì. Wọ́n ní pé wọ́n wà máa dúpẹ́ ni pé àdúgbò gan-an wọ́n pè ọkọ̀ gan-an bí sí ẹ̀tọ́ náà. Àwọn abọ́rè. Èmi wá gbé yín o, ń kà lọ gba sọ́ọ̀bù lẹ́yìn. Bá ń gbé mẹ́. Ó ti gbọ́ pọ̀. Wọ́n yẹn wà tàbí ìgbòho gbé kí ọmọ ẹ̀rọ gbàgbé. Ó pọ̀ nú ẹ̀ o. Ó yẹ kòkó jáde bọ́ọ̀tù yẹn pọ̀ gan. Wow. Wọ́n bàtà yìí jẹun. Ẹ wo bàtà yìí. Ẹ wo nǹkan. Màmá yẹn try. Ó yẹ jáwọ́ àwọn kan máa kó yẹn padà, á wà kó pèjì. Ó yẹ gbé. Ó yẹ ṣe báàgì yẹn padà. A fẹ́ káwọn èèyàn wá rí ni. A fẹ́ kí màmá yẹn ṣe rí ọ̀tọ̀ ní pé wọ́n fi nǹkan ránṣẹ́ ọ̀tọ̀ ní pé ẹni tó fi ránṣẹ́ fún àmọ̀. Òtútù lélẹ̀ wá orú mú Nàìjà. Òṣòmù Nàìjà. Ẹ wo nǹkan. Ó yá ẹ máa jù padà. Ó yá ta ló wà bẹ́ẹ̀? Pásítọ̀. Ẹ má kó yẹn sálẹ̀. Aṣọ. Ó yẹ má kó yẹn sálẹ̀. Ẹ má jò dànù. Ọkọ̀ ó gbé kínní ẹlẹ̀ díẹ̀. A máa hà ní Sunday. Ó yá báàgì skul ló pọ̀ nbí jù. Ẹ̀yin student ẹ wá gba báàgì ní Sunday. Ní Agbala Gabriel. Ẹ wá gba báàgì ní Sunday. Báàgì skul ní ẹwà wọn báàgì skul. Ní Agbala Gabriel. Ẹ wá báàgì skul tó wẹ̀ ló pọ̀ tó báyìí. Àwọn tó wẹ̀ yìí. Ọrùn dídùn. Àbùdí ní tómi olókun. Ṣọlá mi yóò nílé wa gbé. Ẹ̀yin alátìlẹyìn mi rẹ̀ o. Àbùdí ní tómi olókun. Tómi ọlọ́sà. Ṣọlá mi yóò nílé wa gbé. Ẹ ṣe tọ́jú ẹ̀. Ẹ̀yin náà kíra yín náà. Ó ṣe. Ìkejì náà ẹsẹ̀ ń tú yìí o. Ẹ já pray fún mọ̀mọ́ yẹn ẹ ní mọ̀ bá náà. Mi Jésù. Ẹ bá ń panu pọ̀ gbàdúrà fún wọn.
lórúkọ Jésù. Bàbá àgbàdo àbẹ̀ni jábọ́. Ẹni jábọ́. Ẹni jábọ́. Jábọ́. Màmá. Ẹ ò ní jábọ́ ní orúkọ Jésù. Ẹ ò ní jábọ́. Àdúrà ẹ ò ní jábọ́ lórúkọ Jésù. Tẹ̀síwájú kó bá ayé yín. Orúkọ Jésù ò ní rí ìdádúró. Ọ̀nà yín ò ní rí ìdádúró lórúkọ Jésù. Ọ̀nà yín ẹ máa ga sí. Ẹ máa ga sí. Ẹ ò ní wálé. Ẹ ò ní wálé. Ní Jésù. Ìbéèrè kan mo fẹ́ béèrè. Why Agbala Gabriel Church? Why Agbala Gabriel Church? Why? Màmá yẹn wọ́n kàn díẹ̀ lẹ́pẹ́ mọ́mì náà. Eléyìí ti kọjá téèyàn ń ṣe. Àìtú eléyìí. Àìtú mo ti ń làágùn. Ẹ máa ń kó ràn wọ́n lọ́wọ́. Mọ́mì yẹn bá ń gbé síbi díẹ̀ lẹ́pẹ́ mọ́mì yẹn. Kékeré lẹ́pẹ́ ẹ sọ pé wọ́n ní Agbala Gabriel. Mo fẹ́ fi ẹrù díẹ̀ lọ́sẹ̀ sí i. Eléyìí sẹ́rí kí ṣe díẹ̀ lélẹ̀ bọ̀dá bẹ̀. Ọjà díẹ̀ o. Kì í ṣe díẹ̀ náà. This is millions of naira. Ẹ ní mọ ìbànújẹ́. Ẹ ní mọ ìkorò. Tọmọtọmọ ẹ ní mọ ìkorò. Ẹ rí ànúgbà. Ṣé mo tá a máa ṣe? Reception la máa tò sí. Ẹ má kó sínú kíní mọ́. Á tẹ̀lé ìlànà. Àwọn tówẹ̀ ó máa ga lójú kan. Àwọn bàtà àbí lójú kan. Àwọn kọ́ọ̀pù lójú kan náà. Ó yá ẹja wa tó àwọn aṣọ náà lójú kan náà. Ẹ ṣílẹ̀kùn méjèèjì bọ́ọ̀lù náà ṣe lè ṣílẹ̀. Ó yá ìṣèlúwa gbé máàtì yẹn nù. Bọ́ọ̀ ìwọ ló gbé máàtì yẹn. Ẹ ká rọ́ọ̀gì kíní kúrò. Ẹ tẹ́ sínú reception yẹn. Ó yá. Ó dàn náà. Jẹ́ kán gbá bẹ̀yẹn bọ́ta. Wọ́n gbá bọ́ta. So that a máa lè differentiate ẹ̀. So àwọn àtàwọn wáyé fún yẹn. Because àlèmọ́ tó wà nísàlẹ̀ máa gbọ́dọ̀ tù délẹ̀. Ó yá o. Ẹgbà ńlẹ̀ jẹ́ gbà. Ẹ dá wa lóhùn ọjọ́ ń lọ o. Mọ́mì díẹ̀ lẹ pé ilé ìpọ̀ mo gbàdúrà ibi tẹ́ ti mówó tẹ́ ti ra gbogbo eléyìí ibẹ̀ ò ní dí o. Àmín Jésù. 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 Ibẹ̀ ò ní dí o. Amen. In Jesus' name. Amen. Now, Brian ẹ̀yin náà ẹ wọlé. Wọ́n fẹ́ ti dálé. Rọra. Àwọn tó wẹ̀ ẹ má tó lórí ara wọn. Rọra balẹ̀. Àwọn tó wẹ̀ àwọn kọ́ọ̀pù yìí lórí ara wọn ẹ̀fọn lórí ara wọn. Àwa mọ bó ṣe ń lọ bẹ́ẹ̀ wọ́n ti dálé lẹ́ o. Àwọn aṣọ lójú kan náà lẹ́gbẹ̀ẹ́ kan gbogbo ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ bá wọn ra tán ní ẹ bá wọn rà. Ó dà ti gbọ́ ilé. Ó ti yá. Ẹ ṣé o mọ́mì. Ẹ gbé gbogbo yẹn náà. Adúpẹ́ o mọ́mì ojú òní tì yín o. Thank you so much ma. Ẹ ṣé mọ́mì o. Ẹ ní rí ìbànújẹ́ o. Ẹ ní rí ìbànújẹ́ o. Ẹ ní rí ìbànújẹ́ o. Ẹ ní mọ ìbànújẹ́. Ẹ ní rí ìdààmú. Àánú Ọlọ́run ní fi í sílẹ̀. Ẹ jẹ́ èèyàn. Ẹ máa tẹ̀síwájú. We are not doing this for show off. We need to let people know ohun tí wọ́n gbé wá kì í ṣe nǹkan àdáwọ́bò. Wọ́n fi ránṣẹ́ sí wa ní as a church, as a foundation. Foundation wa náà fi ránṣẹ́ sí. Wọ́n fi ránṣẹ́ sí mi, wọ́n fi ránṣẹ́ sí the foundation, the body. Foundation kálẹ̀ mi náà gbé fún ni mi ní ìpìlẹ̀ fi hàn yín. Bọ̀dábì kálẹ̀ mi náà fún kí ló kàn mí bí màá kábíyè gan-an wọlé ni. Wọ́n ní sáà mo fi ránṣẹ́ sí church, sí foundation, sáwọn ọmọ àwọn arúgbó. Mo gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí i pé nǹkan fi ránṣẹ́ rè o. Káyọ̀lómi ní àkànfẹ́ àkànṣe pé ẹrù tán kó wá ní àkàkó nulẹ̀. Wọ́n bá jẹ́ ìwádìí Sunday yóò tó wọ́n ti kó ẹrù kan wọlé.
méjì náà bá wa gbé wá ẹ̀wọ̀n méjì ẹ̀ bó ṣe tó bàbà mọ́mì níta ẹni kan gbé wá ni o very transparency very open so the Lord bless the works of your hand. Amen. Ní rí ìdààmú. Amen. Ní rí wàhálà. Amen. Ibi tẹ́ ẹ̀ fojú àánú sí àánú àti ìbẹ̀jẹ̀. Amen. Jesus. Name of Jesus. Amen. Ṣé mọ́mì àti ń kojọ wẹ́rẹ́wẹ́rẹ́ a máa ní Sunday ọ̀gá ò ti ń tẹ aṣọ mọ́lẹ̀ ẹnu ọ̀lẹ́ tí ń ṣe tẹ̀ ṣe wẹ́ẹ́ kẹ́ sun sísàlẹ̀ ẹ̀sùn sísàlẹ̀ orí ẹni yẹn lẹ́mọ̀ ká sí wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ tẹ́ àwọn láìlọ́ọ̀ náà sẹ́gbẹ̀ẹ́ ẹ tẹ́ wọn sẹ́gbẹ̀ẹ́ ẹ mọ̀ ká wọn kan sí lẹ́gbẹ̀ẹ́ ó yá Jésù ta ló bá ń gbà fún ìdàgbé bá mú dání bẹ́ẹ̀ àwọn kọ́ọ̀pù kan wà ń bẹ̀ díẹ̀ náà wọ́n ti tẹ́ àwọn kọ́ọ̀pù sílẹ̀ ẹ máa mú kọ́ọ̀pù wá. Very good. Very good. Àwọn kọ́ọ̀pù yẹn máa mú abàjẹ́. Kọ́ọ̀pù. Ẹ bá pa mọ́ọ̀bù yìí síta. Àwọn làwa lélẹ̀. Díẹ̀ díẹ̀ àwọn làwa ní. Ẹ má kú mọ́. Ẹ jẹ́ àkọ́kọ́ kó wà sí ẹ̀sìn náà. So àwọn ọmọ náà. Ṣé mo làwọn kọ́ọ̀pù yẹn wá? Àwọn kọ́ọ̀pù. Méjì ẹ̀ wọlé o, méjì ẹ̀ wọlé o. Báàgì náà sọ náà kan. Báàgì náà sọ náà kan ó yá. Ó yá. Àwọn kọ́ọ̀pù yẹn dà. Gbogbo àwọn kọ́ọ̀pù abọ́ ó yá yá. Kọ́ọ̀pù abọ́ thank you. Gbogbo àwọn kọ́ọ̀pù abọ́ nǹkan kan. Kọ́ọ̀pù abọ́. Gbogbo ẹ̀ pátá la máa há fáwọn ìyá yẹn. Àwọn ìyá yẹn nílò àwọn kìíní nǹkan. Àwọn màmá wa yẹn wọ́n nílò ẹ̀. A máa há tó bá ti di Sunday la máa há. Ó yẹ àwọn kọ́ọ̀pù yẹn dà. Àwọn kọ́ọ̀pù tó kù dà. Glass cup, feeder nǹkan. Ẹ máa ju àwọn báàgì yẹn fún wọn lólé. Abọ́dà, kọ́ọ̀pù dà. Àwọn bá tó ẹ̀ ní ẹ̀ sí. Very good. Ẹ̀rí kó dá báyìí. Ẹ̀rí kó dá bá ṣe ń ṣe yìí. Tó bá ti wá di Sunday, a máa ha. Ó yá. Níbo làwọn kọ́ọ̀pù tó wà? Ṣó ti tán ni? Ó yá o. Àwọn èèyàn kan máa ní ìdè. Àwọn tó wẹ̀ lélẹ̀ àwọn aṣọ nìyẹn. Ó yá. Ṣé kọ́ọ̀pù tó tán mẹ́rin? Báàgì kan tó ẹ̀ kan. Ẹ tó bàtà fún mi. Mo bá ń kó sùn ní wọlé.
tó wà ní ó pọ̀ gan. tó wà yín lélẹ̀ sá. Mi ò rí lè tẹ́lẹ̀ o. Mi ò rí abẹ́rẹ́ ni ẹ̀wọ̀n kan. Ó máa dá fún ọmọ yín kéré gan. Sọ́sítọ́. Kí ló tún kù? Àwọn aṣọ ìlókò àbí? Àwọn báàgì, ìgbà tí kò báàgì mọ́ ń sáré wá. Aṣọ ló kún bì. Àbí? Aṣọ àwọn ọmọdé. Àwọn tó wẹ̀ ní. Abọ́kọ̀ọ̀pù ní tó pọ̀ o. Wọ́n ti bọnú ara wọn ni o. Bẹ́ẹ̀ bá wá tó ilé ilẹ̀, ẹ̀mọ́ etí ó pa. Mo gbàdúrà fún yín, ẹ máa ní sí ìmọ̀. Ẹni kí n má dárúkọ yín, ẹni kí n má dárúkọ yín. Mọ́mì láti Amẹ́ríkà, ìrànlọ́wọ́ tí ò ní kán máa dìde fún mi. Ẹ bá àánú pàdé. Ẹni wálé. 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 Ẹni ṣubú. Ẹgbẹ́ ìrànlọ́wọ́ tó ga. Ẹgbẹ́ àánú tó ga. Ojú òní tì í. Ẹ rí àánú gbà. Bí ẹ ti ṣe fáwọn ọmọ ìlú mi, ẹ̀yin ló gbà pẹ̀lú. In the name of Jesus. Ẹ wò mọ́mì, ẹ ṣé mà. Thank you very much, ma. We really appreciate, ma. Ẹ ṣé mà o. Ẹ ṣé mà o. Take it for granted, ma. Thank you, mommy. God bless you. We love you. We appreciate you. Lovers all over the world. A lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ rí wípé inú pásítọ̀ dùn because most of àwọn nǹkan tí àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ aláìní ìyá, àwọn aláìlẹ́bí tí wọ́n need ni màmá yìí ni wọ́n send sí wọn. Ẹ rí wípé inú wọn dùn bí wọ́n ṣe ń rí gbogbo àwọn nǹkan yẹn. And then wọ́n dẹ̀ ní wípé tí èèyàn bá ti ń rí aṣọ wọ̀ náà, àṣírí èèyàn tún bò. Téèyàn bá ti ro jẹjẹ, téèyàn rí aṣọ wọ̀, téèyàn rí ibi téèyàn máa gbé, àṣírí èèyàn ó ti bò. So ẹni tó send irú nǹkan báyìí sí wọn ní Agbala Gabriel, ó fẹ́ jẹ́ kí àṣírí wọn bò pẹ̀lú gbogbo àwọn èèyàn tí wọ́n kó mọ́ra because tá a bá lọ gbogbo àwọn videos tá a ti post sẹ́yìn, èèyàn á rí i pé Agbala Gabriel Foundation wọ́n ti kó àwọn èèyàn mọ́ra gan. Yes, tó jẹ́ wípé àwọn arúgbó pọ̀, àwọn ọmọ kéékèèké pọ̀. So a gbà á ládùúrà wípé irú màmá tó ṣerú nǹkan báyìí, ọwọ́ wọn á máa ròkè sí. Gbogbo àwọn nǹkan tó yẹ káwọn ìjọba wa kan máa ṣe lélẹ̀. Díẹ̀ nínú wọn náà ni wọ́n rántí àwa mẹ̀kúnnù because tí wọ́n bá ti dórí àga agbára tán, wọn kì í sábà rántí gbogbo ìgbà tí wọ́n need help tí wọ́n ń bẹ àwa mẹ̀kúnnù. But a dúpẹ́ pé àwọn tí wọ́n tún wà níjọba náà ń ṣerú nǹkan báyìí. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ share videos wa. So we love you all. Thanks for watching.